ẹ dákun tí Ọlọ́run bá ilé sẹ́ndì ànábì sí lè kéwù tó ní kó láàfà síwájú kó tó rán sí gbogbo ilé ayé kó lóò ní láàfà ọba nǹkan jẹ́ o. Ọlọ́run bò bùkátà sí pé kó jẹ́ ká ànábì láàfà tá láàfà ádámà Ọlọ́run náà láàfà rẹ̀ fúnra rẹ̀. Ṣùgbọ́n rìsáàlà àti Kùránì rìsáàlà àbàdíyà ni rìsáàlà gbogbo ilé ayé ni kì í sọ̀rọ̀ tí yóò mọ̀ sọ pé Kùránì bá ń fọ̀ Kùránì ẹ bá wò ná sátú ṣe mọ́sáàdì ọ̀dà kan náà ni. Kùránì sọ wọn àgọ́ nìyẹn. Ok asafla suratu ele mọ́sáàdì bẹ́ẹ̀ni sátú ṣe mọ́sáàdì ọ̀dà kan náà ni tó sì máa bọ́ sórí íńtánẹ́ẹ̀tì tó sì máa sọ tó mọ̀ sí bí wèrè tálàfà rẹ̀ ẹ dákun tálàfà rẹ̀ ẹni tí ọ̀dà sọ́rọ́ tó mọ́ sádìmọ̀ tí ẹ̀ ń sẹ́ ń fi hàn tí sì ń ṣe fatiwa ń pọ̀ rẹ̀ sí tí ń sọ tó pé nu Kùránì àti tí ó pè àdìsí tó lálàáfíà tẹ́lẹ̀ tí ò lálàáfíà níbo la ti rí gbogbo rádaràdà yìí torí translation ò lè represent al-Qur'an dákun tó bá mọ̀ kó fẹ́ jíṣẹ́ ẹ̀sìn mo fẹ́ máa pèpè sẹ́sìn lọ́wọ́ kẹ́kọ̀ọ́ ni o mo fẹ́ lọ́wọ́ bá bẹ́ o má kórìí ibú bára rẹ o wọ́n ìgbé bá tí wàá ká máa jájá níwọ̀n náà mọ̀ sí wọ́n máa ṣe pé tí ọ̀wọ́ náà máa sọ ní kí. ká jẹ ajá kò ń ṣèwọ̀ fún mùsùlùmí ká jẹ ejò èèwọ̀ kọ́ ká jẹ ológbò èèwọ̀ kọ́ ká jẹ ìkookò kò ń ṣèwọ̀. ẹ dákun ẹja mọ̀ ara wa o ìmọ̀ ẹ̀sìn ó gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹja mọ̀ ara wa o àṣìlẹ̀ ní tí ó dájọ́ bí wọ́n fi sẹ́wọ̀n fún kájẹ́ mọ́ dájọ́ kú ẹjọ́ fi sẹ́wọ̀n lẹ́yìn Yorùbá yóò máa dá o.